Yes, ẹ̀yin tèmi, alhamdulillahi rabbil alamin. Thank you for always watching me. Ẹ̀yin náà rí title. Ǹjẹ́ gbogbo ọkùnrin lọ́kọ? Ǹjẹ́ gbogbo àfáà ló yẹ ká máa fi ọmọ fún nítorí pé wọ́n jẹ́ àfáà? Ẹ máa bá mi wo fídíò yìí pẹ̀lú àlàyé. Ǹjẹ́ ìwọ ọkùnrin tó ń wò mí, ǹjẹ́ o tọ́kọ? Ǹjẹ́ ìwọ àfáà tó ń wò mí, ǹjẹ́ o níbẹ̀rù Ọlọ́run láti lọ mú ọmọ ọlọ́mọ wá sínú ilé rẹ àsìyàwó? Ǹjẹ́ o lè ṣètọ́jú aya? Ǹjẹ́ gbogbo ọkùnrin lọ́kọ? Ǹjẹ́ gbogbo ẹni tá à ń pè lọ́kọ lọ́kọ? Ẹ máa bá mi wo fídíò yẹn pẹ̀lú àlàyé. Yes, irú àfáà tá mú ọ̀rọ̀ rẹ̀ wálé ní ọkọ ẹlẹ́hàá yìí. Wọ́n ní ẹlẹ́hàá yìí tẹ̀ ń rí, ó ní third wife nítorí 800 naira ó dẹ̀ péré láfa. Ṣérú àfáà yẹn worth to be àfáà? Ṣérú àfáà yẹn worth to be husband? Ẹ̀yin tèmi, ẹ wo fídíò yẹn kẹ́ wá judge fún ara yín. Ǹjẹ́ irú ìwà yìí dá? Ó dẹ̀ pọ̀ bẹ́ẹ̀ ní society wa. Ó pọ̀ bẹ́ẹ̀ ní society wa. Mi ò wá blame irú àfáà yìí púpọ̀ náà. Mo blame ìyá àti bàbá tọ́lọ́run bùn ẹ ní ọmọ alálùbáríkà, tọ́lọ́run fún yín ní ọmọ obìnrin tọmọ yẹn bàlágà, tẹ wá fẹ́ fi sílé ọkọ, tẹ wá fi lọ, tẹ wá mú sí, tẹ mú lọ, tẹ mú, ẹ jẹ́ kó fẹ́ èèyàn tẹ́ bìnchíkè rẹ̀, ẹ jẹ́ kó fẹ́ ọkùnrin tẹ́ mọ̀ wá rẹ̀ délẹ̀délẹ̀. Ẹ fi, as a parent you should be like investigative officer. Bẹ́ẹ̀ ṣe jẹ́ ìyá àti bàbá, ó yẹ kẹ́ investigate pé ibi tí ọmọ yìí ń lọ báwo lè ṣe rí. Ẹ kàn yín dànù, ẹ kàn yín dànù. Ó ti pẹ́ lẹ́kọ̀ọ́ ètè lọ́kọ, ẹ kàn yín dànù. Àkàndá ni, ẹ kàn yín dànù. Nítorí ẹlẹ́hàá tá fẹ́ sọ̀rọ̀ rẹ̀ yìí, ó ní problem ọwọ́ àtẹsẹ̀. Ṣé torí ẹ lẹ fi yín dànù pé tó bá fẹ́ kú kó kú, kò dáa bẹ́ẹ̀. Ìgbà míì Ọlọ́run fún wa ní test ni lórí àwọn ọmọ, lórí àwọn àkàndá, lórí àwọn àkàndá ọmọ tọ́lọ́run bùn one family to the other. Is a test. Is a test from God. Bí ọmọ tó ń bùn especially yìí, báwo lo ṣe fẹ́ tọ́jú ẹ̀? Báwo lo ṣe máa tọ́jú rẹ̀ sí? Ǹjẹ́ ó tara ọmọ náà ṣẹ̀wọ̀n Ọlọ́run? Ǹjẹ́ ó tara ọmọ náà gbà fún òun Ọlọ́run? Ṣé wàá mọ̀ ṣe comparison ni between àkàndá ọmọ yìí àtàwọn yòókù? Test lọ́lọ́run bá fi ṣe fún yín. Ẹ̀yin parent kan, ẹ wá fail test yẹn, ẹ wá mú ọmọ yẹn kó ṣáà kó ní sàkání yín, kó kó níbi tẹ́ wà, kó kó níbi tẹ́ wà, ẹ wá jù sí ọ̀dọ̀ ọkùnrin tó jẹ́ wípé angana abo. Yes, half woman half angana abo. Because mi ò mọ ìdí tí wàá fi rí pé obìnrin yìí wà vulnerable tí wàá dẹ̀ máa ná nítorí 800 naira. Ẹ tèmi, ẹ tún wá farabalẹ̀, ẹ tún wá gbọ́ experience mi náà tí àfáà alálùbáríkà wa tó bá wa mú wá. Bákan náà, àwọn ọkùnrin alálùbáríkà wa, àwọn ọkọ nínú ọkọ, àwọn ọkọ gidi, mo kí yín lọ́pọ̀lọpọ̀. Ẹ̀yin tèmi, tí ẹ bá wá fẹ́, bí ẹ fẹ́ bá mi ra 1 or 2 apps, ẹ lè wo past videos mi kẹ́ mọ́rú àbá tí ajá ọ̀pọ̀n by tó ń tà. So ẹ wá WhatsApp mi lórí 07015100651. Thank you. Ẹ bá mi wo fídíò yẹn, ẹ comment o, ẹ like o, ẹ support o. Thank you. Bye for now. Mo jí ní bọ́ọ̀kì tó jí láàárọ̀ ìlú ìjàdí. Àfáà pè mí pé òun fẹ́ bá mi sùn. Ọ̀rọ̀ dẹ̀ kò yé pé ó rẹ̀ mí pé kò sí ayé. Ẹ̀yìn ìgbà náà dẹ̀ ni kò béèrè owó oúnjẹ lọ́wọ́ rẹ̀. Ó ní kò sówó. Mo dẹ̀ tún ṣe tán pé àṣé ọkọ̀ kí n bá ṣeré pa o. Mo gbé báàgì rẹ̀ pé kí n mú owó. Mo ṣíwọ́ nínú báàgì mo bá 800 naira bẹ́ẹ̀. 800 naira ló mú mi ló lọ́ mi lápá. Ó sì mọ́ ní òkè ló ń fọ́ mi ní kùkù lórí. Ẹ̀yìn ìgbà náà ló fi gbígbó ó fi sí ojú mi báyìí o. Apá kan ẹsẹ̀ kan ní ṣiṣẹ́. Mi ní Apá yòókù tó dúró kó rẹ̀ mí ó lé mi tẹ́lẹ̀tẹ́lẹ̀. Ní ọwọ́ kan àtẹsẹ̀ kan ní ọwọ́ kan náà mo fi ń mánéjì. Ó ti dáa fún ó dáa gan-an. Ẹ wojú. Báwo ló ṣe fẹ́ rí ràn? Ẹ tí ẹ máa gbọ́, ṣé ẹ mọ̀ wípé obìnrin gan láláìgbọ́. Obìnrin láláìgbọ́rọ̀ because bó o ṣe lajú rẹ̀ kalẹ̀ nìyí tí ìyálé ẹ̀ ṣe bẹ̀rẹ̀ ni oríire òpè ẹni wo ẹlẹ́hàdà lẹ́nu wọ́n ti bá tiẹ̀ lọ oníyẹ̀yẹ̀. Wọ́n lè yẹ kọ́ lé mi ní o. Wọ́n ní kí ni? Dẹ̀dẹ̀ máa fún kún òsì. Má wà bí tó gbà kó lọ gbẹ̀mí ara ẹ̀ sápá. Láyé ìsìn wọ èèyàn kí dúró sí abusing marriage tó wà láì. Tó bá ti ń di nínà ẹ máa kúrò ni.
God. Àpamọ́ ìdojú ara ni. Bàálé lè pa àlọ́ náà. Tójú ọ̀hún bàbá tó rábàràbà kọ̀ ló ń kù. Mo máa wọlé léwu. Kọ́lọ̀ dájú ni ọmọ tó lè yọ ọkọ lò tó lè yọ ọkọ sẹ́ẹ̀kì sí lọ. Ọkọ dàmọ́ bá ti lè. Kí ló lè wà láyé? Kí ló wà ní ọkọ bẹ́ẹ̀? Ẹ̀wọ̀n ìṣẹ́ náà ní kẹ́rẹ́ tó kù sí ẹ̀rẹ̀. I swear. They see oh boy are still alive. They see oh boy are still alive. Ah. Azilori 800. Eh? Kí ni wọ́n yanjú? Tí wọ́n bá padà yanjú ẹbí wọn. 800 lẹ́nà ìyàwó yín báyìí. Abẹ́rẹ́ ohun Ẹgbẹ́ náà ẹ má bínú ṣé ní sùúrù ṣé ó fẹ́ gba ṣéǹjì 800 lọ́wọ́ rẹ̀ ní àbí? No, oúnjẹ ni láti jẹun láàárọ̀ yìí. àwọn 800 ló Ó yá, wà explain. báyìí àwọn afẹ́ 800 yẹn. Sọ̀rọ̀ ìjọ́jú ẹ̀ ló fi wá ṣe báyìí. Wọ́n ti wá 800 gan kó. Ẹ ṣe wọ́n. Kálẹ̀ 800 kó ní ìsìnkú bá tún ṣe. Torí ẹ̀ ló fi wá ṣe torí 800. Ó yá, explain nǹkan tó ṣẹlẹ̀. Eléyìí sọ̀rọ̀ náà. tó tẹ̀lé ní pé làwọn ọmọ jí ní bífọ̀ kí tó jí láàárọ̀ yóò jàǹjì àfa pé mi pé òun fẹ́ bá mi sùn ọ̀rọ̀ adé kò yé pé ó rẹ́ mi pé kò sí ààyè ẹ̀yìn ìgbà náà dẹ̀ ni obìnrin owó ń jẹ lọ́wọ́ rẹ̀ ó ní kò sòwò mo dẹ̀ tún ṣe tán pé àti ọkọ̀ kí n bá ṣeré pa o mo gbé báàgì rẹ̀ pé kí n mú owó mo ṣíwó nínú báàgì mo bá 800 naira bẹ́ẹ̀ wọ́n tẹ̀lé ẹ̀ ló mú mi ló lọ́ mi lápá ó sì mọ́ ni òkè ló ń fọ́ mi ní kùkù lórí ẹ̀yìn ìgbà yẹn ló fi gbígbó ló fi ṣe ojú mi báyìí o. Lórí 800. Ọmọ tó fún àìlẹ́lẹ́ hàn wà dáì. Ẹ káàbọ̀. Kí n kọ́ tẹ̀. ẹ bóyá kán dìde kan ṣe fídíò. apá kan ẹsẹ̀ kan ní ọ̀pọ̀ apá kan ẹsẹ̀ kan. apá kan ẹsẹ̀ kan ní ṣiṣẹ́. mi ní apá ẹ̀kọ́ tó dúró àpapọ̀ rẹ̀ mi lórí mi tẹ́lẹ̀tẹ́lẹ̀ mi ní ọwọ́ kan àti ẹsẹ̀ kan ní ọwọ́ kan náà mo fi mánéjì ìdẹ̀ṣẹ̀ náà kan fún ó ní mo gbá àwọn ọ̀fọ̀ mo gbá kan fún o. Ẹ dìde kẹrin. A sì máa kọ epistle náà. ẹ dìde ẹrù. A sì máa kọ epistle. Ẹ dìde. Ẹ rà. Ẹ rà. Jókòó. Go. Ah, ojú gbogbo yín ti hàn. Gan nìyẹn. Abaraka. Ìyàwó tá a fẹ́ sílé. Bàbá, ẹ fẹ́ ìyàwó sílé. Àbúrò yín wá gbá ìyàwó yín létí lójú yín kí lẹ ṣe. Tí àbúrò mi bá dán wò, wọ́n gbé fún. Mo wá rí kinní yẹn online. Arábìnrin yìí ní àìsàn kan lára. Arábìnrin yìí ní àìsàn kan lára. Ó wá gba àwọn abẹ́rẹ́ sí àwọn joint kan nínú ara rẹ̀. Ẹ gbọ́. Ìyá ọkọ rẹ̀ wá gbà níbi ibi tí abẹ́rẹ́ yẹn wà, wọ́n sì kì í gbáyàn ńbẹ̀. Tó wọ́n ti gbáyàn ńbẹ̀ yóò bà nǹkan jẹ́ lára. Wọ́n wá máa kìtì arábìnrin yìí, ìyá ọkọ ni o. Wọ́n máa kìtì arábìnrin yìí àti àbúrò ọkọ. Wọ́n máa ti tẹ̀lé bíi pé wọ́n wá ìyá ọkọ yẹn ọmọ yẹn wá ń sùn. Ó ṣẹ̀ bímọ tán nífa. Ọmọ tó bí ló fa àìsàn yẹn sí lára o. Wọ́n wá gba abẹ́rẹ́ síbi ẹ̀yìn ọrùn àtàwọn oríkèé ọ̀nà ara mẹ́ta bòmí. Ìyá ìwádìí kò ń sùn. Wọ́n wá gbà ní àbàrà pé abiyamọ tó ń sùn tó ní fọmọ lọ́mú ni ibi tí wọ́n ti gba abẹ́rẹ́ yẹn ti rí àti lára ó ti bà kídìní ẹ̀ jẹ́. Ọkọ dẹ̀ wà léwu wọn. Mo wá dá gbogbo wa padà síbi àdìsí yẹn. Àkọ́kọ́ tí mo rí nìyẹn o, mo rí kẹ́ ẹ tó sọ fún mi pé ẹ ti bímọ. Mo tún wá rí eléyìí ní ìjẹta torí mo ti wà ń bàdàn láti jọ Monday. Àwọn tó ṣàbá mi láàárọ̀ yìí. Mo wá rí eléyìí ní ìjẹta. Àbúrò ọkọ na ìyàwó ẹ̀gbọ́n ẹ̀ ẹgbẹ́dẹ̀ wà ń pálọ̀ ó kásẹ̀ lera wọn. Ìyá ọkọ náà dẹ̀ wà ní inú ilé wọn. Wọ́n wá fẹ́ dá ẹnìkan lẹ́bi nínú wọn. Wọ́n wá ń dá ìyàwó lẹ́bi. Ebi sọ mọ̀ pé oru lànà ni. Mo rò pé gbogbo àwọn àná fẹ́ kú. Mo fẹ́ ká fún gbogbo àwọn àná. Ẹ jọ mẹ́sẹ̀gì mi àkọ́kọ́ ni pé gbogbo ẹ̀yin tẹ́ fẹ́ máa fẹ́ yàwó
àtẹ̀yìntẹ́ fẹ́ máa yan ọkọ ẹ wo ẹbí wọn ẹ lọ lé wọn dáadáa ẹ lọ bá wọn gbé kọjọ́ mẹ́ta mẹ́rin mọ àwọn ẹ̀hànà tó bí ọkọ ẹ mọ àwọn olórí burúkú tó bí ọkọ ẹ lọ́mọ. Inna kilo wí jàmbá yìí. Inna liwila dada ni ma tún mi rọ̀bìnà. Ẹni tí wàá sí ibà yóò ti mọ̀ ó ti ní pírọ́blẹ́mù àwọn fámìlì ìyàwó ó ń bọ̀. Torí arábìnrin yìí náà òun náà ti bímọ 3 ṣáájú ọmọ ẹlẹ́ẹ̀kẹrin làdánwò òde lọ́gbà bẹ́rẹ̀ ó ti kó bàbá yìí. Gbogbo ẹni tó bá fẹ́ ọkùnrin tí ò lè dá àṣẹ pa